gbódúgbẹ̀ lọ́jà gbẹ̀gẹ́dẹ́ gbiná ibi afojú òpó sí ọ̀nà gbabẹ̀ bí ìròyìn tá a gbọ́ bá jẹ́ òdodo gbogbo ọmọ káàárọ̀ oòjíire ọ̀rọ̀ délẹ̀ ṣé ká sọ wípé ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ gbódúgbẹ̀ ọ̀rọ̀ fẹ́ já gbẹ̀gẹ́dẹ́ fẹ́ gbiná like I said ṣé ká pé ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ eégún àtiró wọlé èèyàn àtiró jáde ọ̀rọ̀ lórí àwọn ọmọ Ahoro Esiele tí wọ́n jí gbé tí wọ́n jí kó ròyìn kan máa ń tẹ̀mí lọ́wọ́ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde mọ̀ nípa rẹ̀ ó yẹ yín náà lẹ́nu mọ̀ ń fa abọ́ ẹ̀ lógún àbọ̀ ejò kì í gbénu sà bó ló ṣe jọra wọn ṣé gbàgbé tẹ́lẹ̀ rí onímọ̀ ẹ̀rọ Seyi Makinde náà là ń pariwo òun làwọn òbí ọmọ ń bẹ̀ kọ́dákùn kọ́mọ́jà àwọn faragbà àwẹ̀ ọmọ kọ́mọ́jà àwọn fojú sunkún ọmọ wọn kú ó yàjọ ọmọ wọn nà lọ bọ́mọ ọba kú láyé kìí ṣe kú àkúfà kìí ṣe ọmọ 39 ni yóò pòórá láàrin ìlú mẹ́ta bẹ́ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run dáríjì mi bá àbárájà kálẹ̀ àrùn ikú tí yóò gbọmọ 39 pa yóò múra torí wípé gbogbo abiyamọ ní ń gbìyànjú kí wọ́n lè jèrè ọmọ kí wọ́n lè lẹ́yìn wọ́n ń sa ipá wọn kọ́mọ lè jẹ kọ́mọ lè mu bàbá wa rí ntí ọgbọmọ lọ́wọ́ èèyàn àwọn abiyamọ gbìyànjú tàbí gbàdúrà pé ntí ọgbọmọ àwọn kó kúkú gbẹ̀mí àwọn kí ló dé tí Seyi Makinde ń fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run ní san táwọn ajínigbé fẹ́ gbà òun sì ní tẹ̀sí nǹkan béèrè ṣùgbọ́n láyọ̀ àtàláfíà káfọkànbalẹ̀ láyọ̀ àtàláfíà ló wọ́n gbà wọ́n mọ̀ ń kalẹ̀ tí wọ́n sì lọ bá àwọn òbí àwọn pẹ́rẹ́ǹtì wọn àwọn ẹbí wọn láyọ̀ àtàláfíà kí ló fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ because àwa tá à sí ń jọba ọkàn wa pòròrò ẹ̀rù ń bà wá àyà wa ń já bí ọ̀rọ̀ òbésèré kẹ́síkó àyà mi ń já ẹ̀rù ń bà mí so àyà wa ń já àwọn òbí ọmọ ò lè sùn ẹ fọkàn balẹ̀ là ń gbọ́ lójoojúmọ́ látọ̀dọ̀ ìjọba Seyi Makinde àwọn èèyàn kan nítorí òṣèlú ní ìjínigbé yẹn fi wáyé òye àtìmọ́lé ọ̀rọ̀ yẹn wá ẹ̀sẹ̀ ń tàn sí èmi náà pọ̀jọ́ bẹ́ẹ̀ lóòótọ́ it's like bí kẹ́yìn ó fi nǹkan pamọ́ kó fọkàn balẹ̀ pé kò sẹ́ni tí ó mú ìgbàkigbà tó ń bá débẹ̀ kóun ó mú nǹkan ọ̀hún kóun kì í mọ́lẹ̀ kóun ó dẹ̀ mú kóun bẹ́ẹ̀ náà ni ṣé wọ́n wá ń pa àwọn security agent nìyẹn àbáwọn náà mọ̀ náà fi ń jó mokù náà mo sì nà ni wọn ò fi gbọ̀nà bíi tí àwọn tó jí àwọn ọmọ yìí kó tí wọ́n káwọn ọmọ yìí gbà lọ ní security agent tó fi dorí kọ̀nà bẹ̀ bọ́ bá jẹ́ àwọn ajínigbé ọ̀hún ló nílé tí àjọ ọlọ́pàá lọ wó táwọn wí fún wọn pé wọ́n ń bọ̀ ńbẹ̀ táwọn ajínigbé fi kú ńbẹ̀ káwọn ọlọ́pàá tó débẹ̀ torí kò sí casualty kankan kò sí pọ́wọ́ bẹ́ẹ̀ nìkankan kò sí pé wọ́n kẹ́fì ẹ̀ nìkankan táwa sọ bẹ́ẹ̀ táwa sọ fáwọn yẹn tí wọ́n fi kú ńbẹ̀ tá ń ta wọ́n ń pẹ́ tá ń ta wọ́n lólobó kí ló gbé wọn kú ńbẹ̀ bóun náà ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá ń bọ̀ tí wọ́n fi kú ńbẹ̀ kí ló dé táwọn ọlọ́pàá ò wá wọn síwájú kúrò níbi ilé wọn tí wọ́n láwọn bàjẹ́ because as far as I'm concerned àwọn ibìkan bẹ bàbá wà lóko bàbá rí sa òkété èmi wọ́n sọ fún wa wípé ojúṣẹ́ ojútu that is ọ̀nà míì tí òkété lè gbà jáde kò jìnnà bẹ́ẹ̀
òkété nìṣe rẹ̀ dàbí tèèyàn lọ́nà wo òkété ní máa ń kọ́ létí tó ń yọ pálọ̀ ìyẹn là ń pè lápùjù tàbí apùjù òkété. òkété nìkan ní máa ń wà nínú ilé tí ó tilẹ̀kùn rẹ̀ yóò ti tiwájú ilé yóò ti tẹ̀yìn kùlé. àwọn tí wọ́n bá dóko dáadáa láàrin wa wọ́n mọ nǹkan tí mò ń sọ yóò tètè yé wọn. ló fi dàbí ẹni pé àwọn èèyàn tó lọ́jọ́ lórí díẹ̀ ni wọ́n jẹ́ fans mi tó pọ̀ jù. àwọn lòye ìmọ̀lẹ̀ tí mò ń sọ máa ń tètè yé torí pé àwọn lọ́jọ́ orí iwájọ àwọn lájọ wà ní same era. díẹ̀díẹ̀ nínú àwọn ọmọ Gen Z ló jẹ́ fans mi. àwọn tó ń jẹ́ fans mi dàbí alára bẹ́ẹ̀ láti 35 40 45 50 55 60 títí darúgbó. àwọn yẹn tètè máa understand nǹkan tí n bá sọ. so òkété nìkan ní yàrá tí ní pálọ̀ ní yàrá tí ní pálọ̀ tí tó máa ń tilẹ̀kùn rẹ̀. òkété nìkan ní lẹ́nu ọ̀nà àbáwọlé àtẹnu ọ̀nà àbájáde tí kì í ṣẹyọ kan. àwọn ẹranko tó kù náà àwọn nǹkan tó kù tán máa ń níhò àwọn náà máa ń lójú sẹ́. bẹ́ẹ̀ bá ti rójú ojú sa ikún ẹ̀ ti mọ̀ pé kún ní ń gbé bẹ́ẹ̀. ikún ìtilẹ̀kùn ẹ̀ sì lè bá kún lé. bó lẹ́ ṣe dá isa ikún mọ̀ ta ló wà mẹ́ kẹ́ni yóò wà kíáfù o. bó lẹ́ ṣe dá isa kún mọ̀ ẹnu sakún lẹ́rìí tí wọ́n wáyé ẹ̀pẹ̀ sẹ́nu ẹ̀ wọ́n máa wáyé ẹ̀pẹ̀ bí ìgbà tí èèyàn wáyé tí wọ́n kó yẹ ẹ̀pẹ̀ tó fẹ́ fi kọ́lé wọ́n wà sẹ́nu ẹ̀ ìsàkún nìyẹn. kẹ́ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé mọ́mẹ́ǹtì táwọn ọlọ́pàá ti débẹ̀ àtàwọn security agent wọ́n kó níròyìn dání wọ́n kó caterpillar dání tẹ́ ẹ̀ ti bá ilé táwọn ajínigbé ń gbé erin tí wọ́n fi ń eráàrù tán fi ń dáná erigi tán kó jọ òye yé wípé wọn ò gbọ́dọ̀ rìn jìnnà bẹ̀ wọn ò lè rìn jìnnà kan rìn tó 5 kilometres síbẹ̀ yẹn torí àtijọ́ àti mọ́ wọn ilé ibẹ̀ náà lọ́wọ́ wọ́n ń padà bọ̀ nílé. àwa débẹ̀ à ń ariwo caterpillar ń dún àwọn èèyàn ó rìn síwájú díẹ̀ sí bí ìbáṣepọ̀ ní mímọ̀ sí àwọn tá a wí yìí nínú ni wọ́n ń bọ̀ wẹ́ kó n sáìdì bẹ̀ o. now kí làwọn tó bí mo sì fẹ́ kẹ́yìn náà ò fi ọkàn mọ́ lánàá táwọn very dark man dé Ìbàdàn àwọn ọmọ ìta jáde mo rí fídíò wọn ó tẹ̀ mí lọ́wọ́ wọ́n kó ìgò àdá mo tiẹ̀ tó rí kan nu wọn tó gbé dígà dání wọ́n gbé kọ́rùn wọ́n ní wọ́n wá àwọn very dark man kí ló dé àwọn èèyàn kan wá ní bóyá ìjọba ló rán wọn sí wọn mo á wò pé ẹ má jẹ́ ń da yín lágara n ò fẹ́ kẹ́yìn náà pẹ́ jù lórí ètò yìí Seyi Makinde we have a lot of questions to answer after his tenure as Oyo State Governor. It is time to spill the tea. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mò ń bá sọ̀rọ̀ ẹ já fi òye làákàyè iye ká fi gbé ìṣẹ̀lẹ̀ yìí ká fi gbé ọ̀rọ̀ yìí ká kàn digest ẹ̀. I am not here to accuse Oyo State Government or Engineer Seyi Makinde. I am just an analyst. I am not a judge. Just an analyst. Analysts can analyze any topic. We are more or less like lawyer. We can speak for or speak against or be neutral. So, from credible sources, Seyi Makinde allegedly has hand in the Orire kidnap for 2 major political reasons. Èmi kọ́ ọmọkọ́ ó tẹ̀ mí lọ́wọ́ ni. 1, to discredit Bola Tinubu's presidency. 2, to tarnish Oriyomi Hamzat's image using the Gumi narrative. Ó ṣe ṣe kárùkù ẹni tó kọ jáde àti tó ń tọ̀ orí tó yẹ kọ́. Mo wá kọ́kọ́ rò wípé ǹjẹ́ engineer lè ṣe bẹ́ẹ̀? Tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo ló fi lè discredit ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? I can beat my chest. Seyi Makinde ò lè wọlé president. Ṣé wọ́n ń fún ọ ní àbí wọ́n ń jọ? Bí Seyi Makinde bá insist láti díje fún ipò president bí ìgbà tí ò mórí Ọlọ́run ni. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ibi tá à ń lọ lélẹ̀ yìí. Makinde allegedly knows who and where exactly the kidnappers are in the forest. Ìgbàláyé mi lẹ́ẹ̀kan. Ìrìn àjò àwọn security agents, as far as I'm concerned, for more than 1 month. Ó túmọ̀ sí wípé wọn ò tí ì fẹ́ rescue àwọn ọmọ yẹn.
that is number one. Secondly, Seyi Makinde yìí lọ jáde ló ní àwọn ajínigbé yẹn ò tí ì kọjá Old Ọ̀yọ́ National Park. ṣé gbàgbé tí wọ́n ní wọ́n ti locate ibi táwọn ajínigbé yẹn wà pé wọ́n sì wà lẹ́ environment Old Ọ̀yọ́ National Park. How did he know? How does he know? wípé wọn ò tí ì mọ̀ pé wọn ò tí ì kú òǹbẹ̀. How? mo béèrè kan jò ní pé ókè o wọ́n láwọn ajínigbé request fún nǹkan báyìí, ta ni wọ́n sọ fún? Ta ni wọ́n bá sọ? bóun náà ṣe rí nọ́mbà ẹni yẹn. mo tún wá padà guide ìjọba, mo tún padà defend ìjọba pé wàá principal odidi iléèwé ń bẹ́ńbẹ́. àwọn iléèwé máa ń ní association. ẹgbẹ́ teacher wà ní Nigeria National Union of Teachers NUT. wọ́n ní zonal coordinator, wọ́n ní state kìnìún kan, wọ́n ní àwọn olóyè nínú ẹgbẹ́ wọn. Possibly as a principal dandan ni kó ní nọ́mbà ẹnìkan, látọ̀dọ̀ ẹnìkan lẹ́nìkan ó ti dọ́dọ̀ ẹnìkan. commissioner gbọ́dọ̀ mọ governor. mo tún dọ́gbọ́n guide yìí ìjọba Seyi Makinde láàrin ibẹ̀ wọn kọ́ má dàbí ẹni pé directly accuse wọn. Seyi Makinde lọ́mọ̀ wípé wọ́n wà ní Old National Park. Seyi Makinde lọ́mọ̀ wípé torí pé National Park tóbi ni ò fáwọn security agent láǹfààní láti tètè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe. Seyi Makinde náà ní fọkàn àwọn òbí ọmọ ìbalẹ̀ pé kí wọ́n pẹ̀ pín nǹkan mẹ̀lẹ́mbẹ̀, kò sí wàhálà, mímí kan ò ní mì, àwọn ó gba àwọn ọmọ yìí jáde safely. kí ni ń dá wọn dúró tí wọn ò fi rí wọn gbà jáde láti ẹjọ́ yìí for over 1 month. Alright, he is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Kò lè fi lẹ́yìn tààrẹ̀ bó bá jẹ́ lóòótọ́ ni o. ṣùgbọ́n torí pé point ń bẹ nínú tẹ́ni draft out fẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tó yẹ ọ̀rọ̀ yé káwá pé kì í ṣe bẹ́ẹ̀ gangan lórí ó ń jọ bẹ́ẹ̀. ìyẹn túmọ̀ sí pé ẹni yìí láròjinlẹ̀ ló jẹ́ kó káàfù àwọn nǹkan yìí síta pé ẹja tún wò lọ́nà bíi ọmọ wà nù gbó for more than 1 month. mọ́dà béèrè ìbéèrè wò rí èèyàn dá mi lóhùn pé kí làwọn ọmọ yìí ń jẹ. èèyàn 45 àbí 46 lókù lọ́dọ̀ àwọn ajínigbé pẹ̀lú àwọn ajínigbé fúnra lára wọn kí wọ́n ń jẹ lódidi oṣù kan. bó bá jápò ráìsì kan níbẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé wọ́n ti jẹ tán. ṣé wọ́n lápò gàrí lọ́dọ̀ náà nínú bóńbẹ náà wọ́n dẹ̀ gbé sí òjò tí wọ́n ń rọ̀ yìí ń kọ́. ṣé wọ́n lápò èlùbọ́ lọ́dọ̀ wọn bó wọ́n ṣe ń rata tán fi ń ṣe bẹ̀ wọ́n ti ní garawo epo pupa lọ́dọ̀ wọn bí. gbogbo àwọn nǹkan yìí la béèrè tá a rí ìdáhùn sí. My brothers and sisters, ẹ̀yin mọ́mí àti dádì mi, ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí. ṣé madam Tóyìn Dáúdà ni mo rí síkà tẹ́ ra fún mi o ẹ ní mò sí ẹ ní mọ̀ yàrá gbára Ọlọ́run. ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà lè support program mi báyìí, ẹ̀yin náà lè subscribe. tẹ́ bá ti wojú bí comment section yẹn ẹ ti máa rí Awikonko television. Please support my page and content by subscribe to my page. Thanks. ẹ̀yin náà lè support through it. ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ lè ra sticker fún mi. irú sticker tẹ́rí yẹn click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà, tàbí ibi tẹ́ tí wò mí yẹn wò sálẹ̀ ẹ máa rí dollar sign bẹ́ẹ̀, ẹ click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà kí n má gbà kó yín torí time. He is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Di àkókò wo ni ó delay release àbí rescue àwọn ọmọ kéékèèké yìí dà? Why tó jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n choose láti lọ káwọn ọmọ ọlọ́mọ wọnú igbó lọ. Clear tá jẹ́ ń bẹ̀. Ta làwọn yẹn bá sọ wípé táwọn ọgbà lélẹ̀ yìí. All right, it is all an arrangement. He has political associates whose names shall be mentioned when the time is right. Remember, the attack happened the day after his declaration of intent to run for presidency. Ajekilana, Omakuleni, and he used the security line as a point he would address when he was being announced as APM presidential candidate.
tí kú ilé ò bá pani tòde ò lè ráàyè. Makinde's ambition is pushing him to a desperate point of no return. I rest my pen from Oyode side. Níbi tí mo ti rí nu n ò wá pé bẹ́ẹ̀ ló ṣe rí o, allegedly ni o, àjọ ń gbé yẹ̀wò sáàrin ara wọn ni o, pé bọ́yọ́ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Náà ẹ̀tẹ́ tinú yín bẹ̀lẹ̀ jẹ́. Láàrin kan ìrìn àjò àwọn very dark man lánàá nílùú Ìbàdàn látún ti rí àwọn tọ́ọ̀gì táwọn kó bọn kó àdá jáde. Alright, very dark man ò kí ń so olóṣèlú, wọ́n yẹ tí wọ́n máa kó nǹkan jáde against ẹ̀. Sáwọn tó kó nǹkan jáde ṣé wọ́n nínú dídùn sí ìjínigbé àwọn ọmọ ọlọ́mọ ni àti ìjínigbé tí ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́? Are they happy? Ṣé nu wọ́n dùn sí àbí wọ́n fẹ́ kára àwọn ọmọ ọlọ́mọ gbà padà? So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ilé náà. During the Ratel protest led by very dark black man yesterday in Ibadan for the release of children and teachers that were kidnapped by kidnappers at Orire local government area of Oyo State, some thugs came out to attack protesters but eventually met their march as protesters gave them a very good fight to reset their captured brain. Now, these are some unbelievable scenarios one usually witness in our country and begin to ask below critical questions. Àwọn ìbéèrè yìí wà nílẹ̀ a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè ẹ̀dá, ẹ̀yin tọ́rọ̀ ìlú jẹ lógún, ẹ̀yin tọ́rọ̀ ìlú ń ṣe ń kàyéfì, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ó ń ṣàwọn èèyàn kan kàyéfì, ó ń fàwọn èèyàn kan sleepless night. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò wípé ń bo bó la ṣe bára wa débì, bó la ṣe bára wa ń bì, kí ni ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gan? Majority èèyàn ló ṣe bẹ́ẹ̀, including myself. So, and begin to ask below critical questions. 1. Were the thugs angry that Ratels were holding government accountable? Sáwọn tán pera wọn jàǹdùkú, àwọn tọ́ọ̀gì yìí, ṣé wọ́n ń bínú pa wọn very dark man pẹ̀lú àwọn ẹlẹ́yinjú àánú pẹ̀lú àwọn onínúure tí wọ́n fi tiwọn sílẹ̀ tí wọ́n ń gbọ́ tẹni ẹlẹ́ni, wọ́n kúrò ní comfort zone wọn wá sílùú Ìbàdàn? Majority wọn bá ṣe wá sí Ìbàdàn lánàá possibly wọ́n lè lodge hotel kó tó dáná kí wọ́n tó jáde síta kan tó kóra wọn jọ, spending their money láìsí ibi tí wọ́n ti gbà padà. Nítorí kíni? Nítorí ọmọ tí kìí ṣe tiwọn, àwọn ọmọ tí wọn ò mọ fámìlì wọn rárá, wọn ò bá wọn tán. Àwa rí àwọn òpònú akíndèrè ní akíndanidá kan, àwọn wá rè yọ̀gò, wọ́n rè yọ àdá, wọ́n rè yọ ọ̀bẹ, wọ́n rè yọ dígà, wọ́n fẹ́ bá wọn tí ń protest jẹ́jẹ́. Gómìnà fúnra rẹ̀ jáde sí wọn, ó àdírẹ́sì wọn bá wọn sọ̀rọ̀. Sóyè ò yá àwọn tó jáde ni bóyá ọ̀bá yẹn wọn ṣe wọn ò rẹ́ni sí wọn létí, kò sẹ́ni tó lè ṣí ọpọlọ wọn tí ó kó ọ̀rọ̀ sí, ó ń jẹ́ kàyéfì. Alright. 2. Are the thugs working with bandits? Sáwọn tí wọ́n kó nǹkan jáde yìí ṣé wọ́n iṣẹ́ pàlà àwọn ajínigbé yìí ni tí wọ́n fẹ́ kéèyàn sọ̀rọ̀ takò wọ́n? Nkẹta, who sponsored the thug? Ǹgbọ́ ta ló ta wọ́n pẹ́, ta ń lé wọn lóru, ta ń rán wọn ṣẹ́ pé kí wọ́n jáde, bó wọn ṣe kóra wọn jọ, kí nìdí tán fi kóra wọn jọ? Ṣéjọba lọ́rọ̀ wọn ṣẹ́ ni? Bíjọba ò bá fẹ́ kéèyàn ó protest, àwọn ọlọ́pàá wọn kò ta protest eléyìí kì í ṣe against any government. Bí ẹ bá sọ pé Sowore ń díje fáàrẹ, very dark man ò díje fún nǹkan kan, kódà kò díje fún councillor lásán ká tó sọ pé chairman local government. The guy is just doing his best to make wrong things right. Pé kí ni yóò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ káwọn nǹkan tí ń lọ yọ lọ bí ṣe ń lọ. Very dark man then put sacrifice here and there. To me, bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ ọ̀dọ́, ó yẹ ká lè compliment ẹ ní, nbo láti lè assist ẹ, nbo láti lè support ẹ, nítorí yẹ kó jó lórí èrò wa nìyẹn, kì í ṣe bí nbo láti lè attack ẹ. It doesn't make any sense. Nígbà tí mo rí wọn mo wò pé sáwọn ọmọ níbi nínà dẹ́rẹ́ náà dẹ̀ ní tó bá ráwọn nǹkan kan, àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ráwọn èèyàn kan, wọ́n mọ̀ béèrè pé ṣé wọ́n sì pẹ́ran jọ sún ilé náà, wọ́n sì káwọn èèyàn jọ sún ilé náà, wọ́n pa àwọn àfáà kalẹ̀, wọ́n pa àwọn pásítọ̀ kalẹ̀, ẹja sanwó ọmọgbọ́n, ẹja sanwó ọmọgbọ́n, wọ́n dẹ̀ san lọ́jọ́ tí wọ́n bí wọn, wọ́n tọrọ àlùbáríkà fún wọn, náà wá ń yọ dígà sọmọlàkejì wọn, wọ́n ń kó gòdá ní yẹyẹyẹ báyìí. Mo wò pé
olórin kan ló ní mo rọ́mọ lọ́ọ̀kan inú mi dùn èrè lọ́mọ ọlọ́run jẹ́ àbí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n mo rọ́mọ lọ́ọ̀kan inú mi dùn mo èrè lọ́mọ ọlọ́run jẹ́ àbí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n. Another question, if the thugs are sponsored by the government, then does it mean that the government sponsor bandits too? Bó bá jẹ́ pé ìjọba ńlọ́ta wọn pẹ́ lọ́rùn wọn ń ṣẹ́, a jẹ́ pé ẹ̀ ń sóògùn àfẹ́ rí fáyán náà ló sàrìnà kò fà díẹ̀ ẹ̀ ń jẹ́ àwọn ọmọ gbé náà ló ní káwọn kan máa lé àwọn kan kí wọ́n máa dà wọ́n láàmú kí wọ́n máa bá ráàyè béèrè ẹ̀tọ́ orí tí òṣòro kọ òṣòro gbé. Then, other than the bandits themselves, are there other vested interests in this bandits business? Or possible? Àwọn èèyàn kan lè wà láàrin ìgboro tí wọ́n ráwọn ajínigbé bí wọ́n ṣe ń flaunt owó nínú gbogbo àwọn kìnní burúkú yìí lówó lọ́wọ́ o kìnní náà bá dìbò láre náà bá lè darapọ̀ mọ́ wọn ọ̀nà wo lẹ́ẹ̀fi join ọ̀nà wo láàfi join ó ṣeé ṣe káwọn èèyàn kankan máa ní interest nínú ẹ̀ ká lè fẹ́rù ẹ̀ kù àwọn èèyàn kan wà desperate any ọ̀nà ni wọ́n lè gbà láti rówó wọn mind. So, if thugs can operate freely to disrupt protesters, then is there an interest in banditry that the government is aware of and will not confront? If people are against the children and teachers being rescued from captivity and the opposed protesters agitating for their release in the open, then there is more to banditry than we see in media. Nigeria has a long way to go to end banditry. Onínú dídùn ọlọ́rẹ̀ kan náà lọ sọ síta ó pè wá sí àjọ tó nírònú èmi náà wá ń pè wá sí àjọ tó nírònú ń pè gbogbo àwọn ọ̀rọ̀ yìí bó bá ṣe ṣe ká má fi sáwẹ́ wa bá àbá lè gbégbèsè kankan lé lórí ẹjá àdìmọ́wọ́ àlàáfíà wa ká má fi jẹun ẹ gbádùn mi ká wá mọ́wọ́ tì gbọ́dọ̀ ká má wo àyọrísí ọ̀rọ̀ yìí níjọ́ tí wọ́n ó rìlẹ́sì àwọn ọmọ tí wọ́n jí kó níbi tí wọ́n ó rìlẹ́sì wọn sí ìròyìn táwọn èèyàn wà fún wa ńgbà tí wọ́n bá dé wáyé tá a wá wèsì àwọn olùkọ́ kan olùkọ́ tán kọ́kọ́ yìnbọn pa pẹ̀lú ọlọ́kadà olùkọ́ tí wọ́n dúbí ìgbà tí èèyàn bá ń dú ẹran ràgó nínú igbó èèyàn mẹ́ta nìyẹn àwọn tó fẹ́ tọpa wọn tí wọ́n ṣe léṣe pẹ̀lú àdó olóró kí ló dé tá a wèsì àwọn ẹni ẹlẹ́rìn kílẹ̀tà sọ pé kẹ́nìkan kan tọpa wọn èèyàn lè sọ bẹ́ẹ̀ pé ẹ má dara yín láàmú àwọn tó kún wọn lọ́nà ló kún wọn padà ìfún wọn lẹ̀ pé ó ní bá a ṣe máa ṣe wọn á kún wọn padà fúnra lára wọn ìfún wọn lẹ̀ irú géèmù wo là ń play bó bá jẹ́ pé lóòótọ́ ni o ṣé gbogbo nǹkan láfi politics ṣe for how long lórílẹ̀‐èdè yóò fi sanná nídà ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ bá lè bá wa dá sí i àwọn kókó mo mú jáde yìí so +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 ọ̀rọ̀ rẹ o hello. Hello, Awikonko. Yes, sir. Ẹ kú ètò ẹni sọ̀rọ̀ tán. Yes. Mo ti sọ níjọ́ jẹ́ pé àwọn Boko Haram wọ́n láwọn tó sponsor wọn. Kẹ́lá àwọn security agencies wa yẹn informant àwọn Boko Haram wà láàrin wọn. Ká tó lè ṣẹ́gun wọn, wọ́n máa kọ́kọ́ arrest àwọn informant, wọ́n á track àwọn informant yẹn. You understand what I'm saying? Now, come to the points of that man. One protest kò ní mínì sí mi. Èlé tó mínì sí mi ni kán ti rescue àwọn ọmọ tó wà nínú igbó. Let me bounce your brain. Ní couple of days ago, wọ́n kidnap àwọn méjì ní Umahia. Wọ́n demand fún 50 million. Àwọn boys tó wà ní ìlú yẹn, wọ́n sọ pé ṣíṣì wọn ní fún wọn. Wọ́n dẹ̀ wọnú gbótọ̀ wọn. Wọ́n come to 10 million. Wọ́n ní ṣíṣì wọn ní fún yín sẹ̀. Báwọn boys yẹn ṣe group ara wọn nìyẹn. Wọ́n ní ṣèbí igbó àwọn ni reserve àwọn ni. Wọ́n dẹ̀ surround igbó yẹn. Wọ́n dẹ̀ rescue àwọn méjì. Wọ́n dẹ̀ arrest àwọn kidnapper yẹn. I am very proud pé mo wá láti Ondo.
ó mọ̀ bọ́ ṣe arrest àwọn kidnapper tó yí ní Àkókó couple of weeks ago àwọn local vigilante bẹ́ẹ̀ni wọ́n sùn lọ ní wọ́n sùn lọ bọ́ ṣe capture wọn nìyẹn pẹ̀lú ìbọn wọn 15 of them. Ìwọ tó bá jẹ́ wípé o fẹ́ protest o fẹ́ káwọn ọmọ people yìí pé ó ká ẹ lára pé o fẹ́ protest why can't you gather yourself? Forget about Makinde. Tèmi wọ́n ti identify ibi tí igbó yẹn wà. You understand what I'm saying? bẹ́ẹ̀ni Àwọn local vigilante àwọn ọlọ́dẹ tó wà nílùú kí ló dé tán surround the park yẹn. Let us be talking about solution. Protest, come protest from now till next year. Kò ní mínì sí mi dàn káwọn ọmọ yẹn jáde. torí pé kò ní kí Ṣèyí Mákindé ó ṣe ju tó bá fẹ́ ṣe náà tẹ́lẹ̀ lọ. Exactly. yóò kàn máa fọkàn èèyàn náà balẹ̀ náà ni ẹni sùúrù náà ló máa sọ. Òun ṣe pé Mákindé nìkan ló máa ṣe wọn. we are working on it we are on top of the situation. Gbogbo àwọn governors tó máa ṣe wọn after their tenure wọ́n pọ̀. Gbogbo àwọn senator tó máa ṣe wọn after their tenure wọn ò tiẹ̀ ní immunity tiwọn wọ́n pọ̀. ta ni ó gbé wọn sẹ́wọ̀n jàre mélòó náà ti gbé sẹ́wọ̀n nígbà tá a ti ń ṣèjọba dádì. Let us be èmi rí àwọn tó ti convict tó ti gbé sẹ́wọ̀n. Okay, ẹni tó kó 210 trillion jẹ 75 years náà fún náà. That's cool, man. Owó tó yẹ ká fi ṣe ná. Ká fi sómi. Ẹnì kan kò jẹ àná owó budget Nigeria is 5 trillion. Ẹnìkan dẹ̀ kó 210 trillion jẹ àbá kí ló dé. Èmi ọmọ bá ṣe fẹ́ sọ wí. All right sir, all right, God bless you daddy. Hello. Hello. Hello sir. Hello sir. Hello Akoko. Mo àgbẹ̀lẹ̀ yín sir. Ẹ̀kalẹ̀. Yes sir. Ẹ̀kalẹ̀ ṣàlàfíà lẹ́wà. Ọlọ́run ṣeun. Ẹ kò ṣe ọlọ́run àròyìn lágbára. Mo kàn ní kí n dá sí ètò ìfún ọba ìgbà díẹ̀ ni. Torí mo máa pẹ́ pọ̀ èèyàn ló ń pè. Bẹ́ẹ̀ni. Number 1. Kọ́ ló má bà wá níwà jẹ́. Àmín o. Kọ́ ló má gba ìwà dáadáa lọ́wọ́ wa. Ṣé mo pé number 1 ìgbà tí wọ́n tán lọ kó àwọn ọmọdé ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ ni wípé òun máa nǹkan tó bá béèrè pé òun máa fún wọn kó tó kọ́kọ́ sọ nìyẹn. Number 1 ìgbà táwọn yẹn dẹ̀ máa bí pé wọn náà fẹ́ bá gómìnà sọ̀rọ̀ àbí ní gbogbo ibi tí wọ́n ti ń kidnap ní Nàìjíríà èmi ò rí ibi tí wọ́n ti àwọn bandit máa sọ pé àwọn fẹ́ bá gómìnà sọ̀rọ̀. Iṣẹ́ ìgbádùn mi. Mo àgbẹ̀lẹ̀ yín. Now nígbà tí Ṣèyí Mákindé máa bọ́ síta tó máa sọ̀rọ̀ ó ní àwọn ti ra helicopter láti last year. Ó wà ní Ìkẹjà wọ́n assemble abikoko plane tẹ́ra ó wà ní Ìkẹjà wọ́n assemble and that was in May. wọ́n gbé mọ́tò wọlé látòrí omi o wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ o wọ́n kó trailer wọlé látòrí omi wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ o wọ́n kó caterpillar wọlé látòrí omi wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ o. ṣebí Nàìjíríà náà la wà nígbà tí wọ́n kó 504 404 504 SRI GL tó ń gbé 505 evolution wá ṣebí Nàìjíríà náà la wà nígbà tó assemble B2 abikoko ṣebí Nàìjíríà náà la wà. Bẹ́ẹ̀ni. Báwo ni aeroplane láti last year. Wọ́n ẹ̀sẹ̀ assemble ẹ̀. Wọ́n assemble ní Ìkẹjà ó máa ready ní June abikoko oṣù ti dá sí méjì oṣù June máa tó tán. Now nígbà tí àwọn ọmọ wa já tí àwọn VDM jáde lánàá ẹ bọ́ síta ẹ wá ní ẹ máa gbà wọ́n jáde láti odidi oṣù kan. Ó ti lé báyìí. Awíkoko tí a bá kú rí aṣáà ti sùn rí. Bẹ́ẹ̀ni oorun náà la fi dán kú o. Bá a bá kú rí aṣáà ti sùn rí. Bá a dẹ̀ sọdẹ́rí amẹ́sẹ̀ kọ lọ. Awíkoko ẹ jẹ́ ká tìbí ṣáná kí èso ògùn náà ọkọ̀ principal tó wá ó jáde síta that man was crying like a baby. Ẹ̀rọ Awíkoko that man was crying like a baby. Ẹ dẹ̀ hug máa yẹn ẹ fi àwọn pípín yẹn lọ́kàn balẹ̀ pé kọ́ máa wọ̀rí pé ẹ máa gbé jáde àbá Awíkoko. Eégún àtiró ó wọlé. Èyàn àtiró jáde. Eégún àtiró tó wọlé náà lèyàn àtiró tó jáde ta. Lórí òrùlé káàdì tí wọ́n gbé eégún tó wà lórí òrùlé kápẹ́ntà ni. Bẹ́ẹ̀ni o. Anything tí a máa ń ṣe láyé bí àṣà bàbá tó wà ní Fresh FM a ní èmi ò ní ṣe nǹkan tó máa bá orúkọ bàbá mi jẹ́. Bẹ́ẹ̀ni mi náà. Èmi ò ní so ó kú ó kọ̀ lọ tó bá mọ̀ ń pẹ́ Ọlọ́run á dá tí ó bá dẹ̀ tún mọ̀ ń pẹ́ ọjọ́ dàsà Ọlọ́run á dá Awíkoko ẹ jẹ́ kí n fi ń lẹ̀ God bless you sir. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọjọ́ gàtí eégún àtiró enter ìyẹn àtiró come out. Hello. Hello sir.
hello sir hello sir. hello. yà ibi báyìí lẹ ti lè gbọ́ mi kò ṣe lórí ibi tẹ́ ti wò mí yẹn o ó máa delay o. ibi náà mo ti ń gbọ́ yín. all right sir mo wà pẹ̀lú yín sir. ṣé bàbá wí kankan nìyẹn. bẹ́ẹ̀ ni mo ṣì wà lórí ètò. ẹ ní ṣìṣe lórúkọ Jésù. àmín sir. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àtìlú wo. all right. mo sì fẹ́ kẹ́ ẹ nóòtù ọ̀rọ̀ mi. ó yé mi. mo gbọ́ nǹkan kan lórí program báyìí náà ni. ok. now àwọn tó ń ṣe mining. ṣé kò ń ṣe pé wọ́n ń fi àwọn irú nǹkan báyìí bójú. nígbà wọn bá parí iṣẹ́ yẹn wọn wá kó ń bẹ̀ wọ́n ó tún ọmọ ọlọ́mọlẹ̀. ṣé kò ń ṣe pé irú iṣẹ́ báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀. ẹ jẹ́ àtibẹ̀ wò. ṣé kìí ṣe pé irú nǹkan báyìí wọ́n rí àlùmọ́ọ́nì kan ní sáìdì ibẹ̀ yẹn. àwọn onímọ̀ ń ṣe irú iṣẹ́ yìí. o láì dárúkọ àṣàmọṣẹ́ kan mọ àwọn èèyàn kan. even bóyá wà nínú ìjọba àbí tán tó dé nínú ìjọba. bẹ́ẹ̀ni. now ẹ jẹ́ àwádìí ṣé kìí ṣe pé àlùmọ́ọ́nì kan wà ní Ahoro Esiele tàbí ibi tó súnmọ́ tí wọ́n wá dìfẹ́ǹdì gbogbo àárín yẹn nítorí wípé wọ́n fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ ti parí iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n wú tán wọ́n wá ní wọ́n á dẹ̀ kó mbẹ́ ẹgbẹ́ àti bẹ̀rẹ̀. all right sir. ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tó bá máa tú kó máa tú ẹni tó bá máa dé ẹjọ́ máa dé Ọlọ́run ó fojú àṣìbí hàn. àmín lágbára Ọlọ́run sir. gbogbo wa pátá á wà láyé á wà láàyè ibi ò ní bá wa. àmín sir. so ẹ máa ṣètò lọ Ọlọ́run á máa tì yín lẹ́yìn. àmín omi ní wáyé tì o. thank you. all right sir ó dàbọ̀ sir. hello. hello. báwí kókó. mo mọ̀ wá pẹ̀lú yín. ẹ wà kálẹ̀ o ẹ kú jọ́ mẹ́ta o. àwa ni o. ẹ sọ pé bóyá àwọn gómìnà kan mọ̀ àwọn gómìnà kan mọ̀. ẹ ti gbàgbé program kan tẹ́ ṣe bí ijọ́ mẹ́ta bí ijọ́ mẹ́rin sẹ́yìn tí Borno state governor tó ń kówó fún tó yẹ ó máa sẹ́ndẹ̀ sí Katsina tíyẹn náà máa yọ kọ́ọ̀tì tiẹ̀ kó tó kó fọ́nà. ìjọba Zamfara rè gómìnà Zamfara ọ̀sẹ̀ ní owó sí i kó fáwọn ajíye kó fáwọn tó rìpẹ́ǹtì yóò tó gé 20,000 kó ń bẹ̀. nísìnyí gbogbo wọn jáde ń sìn pé wọn rìpẹ́ǹtì hàn wọ́n ti di rìlíìsì wọn kọ́ rìlíìsì wọn sí ìlú wọn níbẹ̀ nítawà fẹ́ ni wípé ẹni tá a bá mú kò sọ̀rọ̀ ẹ jẹ́ ẹ ṣe bá wọn gbébọn dání ẹ̀yin ò lè gbébọn ọ̀ lè bábọn mọ́ yín lọ́wọ́ nínú mọ́tò. gbàgbà lè bá ń bì kankan gan. ibi tí gbogbo ọ̀rọ̀ yìí ti dojúrú èèyàn ń da màlúù ó ń gbé AK dání láàrin ìlú ó fi ń da màlúù ọlọ́pàá ò dá dúró. olórí ẹ̀sìn kan wá ní wọ́n fi ń dáàbò bora wọn ni. wọ́n fi ń dáàbò bora wọn. ṣùgbọ́n tèmi bá gbébọn kọ́rùn tí mo fẹ́ lọ sọdẹ n ó mú mi pé kí mò ń fìbọn sí. àwọn yìí tẹ sọ lánàá wọn tó lọ rọta ọdẹ tó lọ rọta tó lọ ṣe gbogbo ẹ. bẹ́ẹ̀ni níbo la bá rọ wọn dé. àwọn ẹni ẹlẹ́ni tá a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n o. ọdẹ ni wọ́n. a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n. àní báwo ni àwọn ọlọ́pàá ṣe bá rí fídíò ti bí nígbà tó lọ wo ilé ibi káàpù tó wà. ẹ rí i pé gbogbo ibi ilẹ̀ kan wà tí koríko òwú bẹ̀ mọ́. tó lọ sálálú. tó lọ. wọn àdẹ́gbẹ́ nǹkan kan bẹ́ẹ̀. ọ̀gbìn kankan bẹ́ẹ̀. ta ló bá wọn san ta ló bá wọn san ta ló bá wọn wúgi bẹ́ẹ̀. ta ló bá wọn ẹrí bó ṣe togi ìdáná. bẹ́ẹ̀ni. tó togi ìdáná síbẹ̀. wọ́n sin wẹ̀nẹ̀ kẹ̀kẹ́. yes. igi ṣe gbẹ síbẹ̀. ó lè gbẹ síbẹ̀. àrò wọn gan eru wọn sì gbẹ. eru yìí fresh. yes. wọ́n ṣe sá kúrò níbẹ̀. ó túmọ̀ sí pé èèyàn kan ló sọ pé kí wọ́n kúrò níbẹ̀. wọ́n ti sọ fún wọn pé òkè ẹ kúrò níbẹ̀ à ń bọ̀. ọ̀nà bẹ̀rẹ̀ là ń gbà bọ̀ o. ṣé tẹ bá fẹ́ lọ múyàn by surprise ẹ fẹ́ gbé caterpillar. how many kilometre per hour ní caterpillar bẹ́ sá. ọ̀nà wo náà gbé caterpillar gbà wọnú igbó yẹn gan. náà gbé gbà wọ́n fi gbé bẹ̀. ṣé orí pípé wà ní gbogbo nǹkan tá à ń ṣe. ní caterpillar ọmọ adónú igbó èèyàn ní mọ̀ èèyàn ní fẹsẹ̀ fẹ́. eré mélòó ni caterpillar bẹ́ sá. tẹ gbé caterpillar dání tẹ gbé kámẹ́rà dá ẹ kọ́ wọn kámẹ́rà dá ẹ gbogbo ẹ̀dá rẹ tí mo pẹ́ ẹ̀ ní bá wọn bẹ́ẹ̀ nítorí náà lè ṣe kú caterpillar dání. tẹ́bá kí ló ṣe tí gómìnà Ọ̀yọ́ state ṣe sọ fún ṣìfọlóye Sunday Igboho pé má lọ ṣe nǹkan kan. kí ló dé nítorí àṣírí máa tú. wọ́n ló wà technical. láti yóò dẹ̀ tú technical kí ni. tẹ̀gbẹ́ èèyàn máa ń wérò kérò ni àwọn awẹ́ni kúnra ni. ẹbọ kéékèèké tiẹ̀ ní balá ìkúlà ẹni tá a rẹ̀ ò bá yá gbogbo oògùn tó bá fún ní ọmọ lò. gbogbo oògùn tó bá fún ní ọmọ lò.
ìwọ má lọ má ṣe kinní kan àṣẹṣẹ máa pa Àbújá àṣẹṣẹ máa sọ fún ló ṣẹ̀ṣẹ̀ máa authorize pé ókè ó yẹ wọgbó lọ ṣé ọlọ́pàá ló wọgbó lọ ni. níbo náà wọgbó dé. ọ̀gá mi kan náà pa yẹn. kò ń ṣe ọ̀gá mi àkọ́kọ́ nìyẹn. àkọ́kọ́ kò ń ṣe low ranking. rárá kò ń ṣe low ranking. ẹ jẹ́ kí oníkálukú wa nílùú yìí ó lè níbọn ẹ̀ oníkálukú ló lè níbọn but license méjì ló wà ìkan oníráìtì láti níbọn nínú ilé ẹ láti protect ààrẹ ìkan oníráìtì láti gbé lọlẹ ní carry license you have the right to carry a license your license o lè gbé sínú car ẹ but o lè mi wà state mi wà tó jẹ́ pé o lè súnmọ́ rẹ gan sef tó lè jáde kó lè lọ sí store àwọn store mi wà tó máa lẹ kíní síta pé o lè gbébọn wọlé ìwọ ló máa mọ bó ṣe ẹ jẹ́ àṣẹ yẹn ṣé o lè kan àwọn ajínigbé kan àmọ́ ẹ̀pọ̀ kẹ̀ wọ́n lọ lù báyìí lọ́dọ̀ ẹ̀mọ́ pé wọ́n fẹ́ lọ díyàn gbẹ̀gbẹ̀. wọ́n ti mọ̀ pé kálukú náà ló níbọn lọ́wọ́. lóníbọn gómìnà kan torí political ambition ṣe ó fi gàn pé ok kóun fi ilé ayé ọmọ ṣòfò lóhùn àwọn òpónú ayérada kan àwọn èèyàn wá protest pé ok ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sọ̀rọ̀ ọmọ ẹ̀yìn òpónú àwọn òpónú yẹn ọlọ́yọ̀gọ̀. ìwà lọ yọ̀gù lọ yàdá ìwà lọ yọ dígà. nígbà ẹni yẹn lọ́wọ́ ẹ̀ ṣe lọ fẹ́. ẹ hàn lọ sínú gbó wọn àkó gbogbo ẹ lọ́nu gbó yẹ o kán sọ pé àwọn wá àwọn ọmọ yẹn lọ. wọn lè ṣe ẹ o bàbá mi kọ́ God bless you baba God bless you sir yes sir. ó dàárọ̀ o. Can you imagine that? People are so cruel. Well, bádájọ́ ayé bá da tí ọmọ dá gbogbo àwọn tó bá torí ambition tí wọ́n pọ̀ ọmọlàkejì lẹ́kún Ọlọ́run bẹ òun lẹ́lẹ́sàn kó wá mi ò gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí o ṣùgbọ́n mo rí pé ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ fífi wá lọ́kàn balẹ̀ yẹn mean something ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe kákàn mọ́ dáyà já wọn ẹbí àwọn ọmọ ẹni káwọn èèyàn mọ̀ sọ wípé ìwò ti wà gan tí a gan ti pọ̀ jù ìdíwé báyìí èèyàn ṣe ń já ìdíwé bọ́kàn èèyàn ṣe balẹ̀ kí nǹkan kan mọ́ sàwọn ọmọ yẹn nìkan kọ́ o kí nǹkan kan mọ́ sàwọn olùkọ́ wọn mọ́ àwọn ọmọ lẹ́bí àwọn olùkọ́ yẹn náà lẹ́bí ká má gbàgbé pé ìyá àwọn èèyàn kan ni wọ́n bàbá àwọn èèyàn kan obìnrin tiẹ̀ ló pọ̀ jù láàrin wọn ìyá àwọn èèyàn kan ni wọ́n bàbá àwọn èèyàn kan ni wọ́n àwọn ọmọ yẹn náà lóbi tiwọn èèyàn ò lè wá sọ́rí olórí káwòdì ó gbé tiẹ̀ lọ wọ́n ti táyé wọn ṣe nílé ìwé ká má jẹ́ káyé tí wọ́n bàjẹ́ sínú igbó Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú gbogbo wa o.